Kí Ọlọ́run àfihàn fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Pẹ̀tù àdúkọ́ náà bá kọ́ gbà lọ́pẹ́ fún wa. Ọ̀dápadà orí àsàlátù náà kí Ọlọ́run bá kọ́ sáyẹn fún sábà mú bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Mo fẹ́ sáré sọ ọ̀rọ̀ níwọ̀nba nípa àwọn àlàyé tí ń lọ káàkiri ní orí social media lórí ọ̀rọ̀ ìpàdé àlàáfíà tó wáyé ní ìlú Ìbàdàn pẹ̀lú Assistant Commissioner of Police tàbí kápẹ́ pẹ̀lú Commissioner of Police. Mo fẹ́ rọ gbogbo wa wípé gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ wí ní ọ̀pọ̀lọpọ̀ báyìí pé ọ̀rọ̀ wa ti dé stage ká ṣe sùúrù gidigidi gan torí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ asínrín ni tó kó sínú ilé tó wà nínú ilé tí a gbìyànjú láti pé kí a pa tí a wò mọ̀gbà tí ó jáde kúrò nínú ilé ṣùgbọ́n òórùn rẹ̀ ló wá kù nínú ilé òun la wá fọkàn sí. Tá a bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ẹrù inú ilé láàpò jáde tán ká tó mọ̀ pé ó ti jáde àbí ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi ṣe. Ìpàdé àlàáfíà tí Ọlọ́run ní kí wọ́n lọ rí ṣe ní Ìbàdàn, àbájáde rẹ̀ ó jáde lóríṣiríṣi léè tó mú tí ọ̀pọ̀lọpọ̀ tí ó kó wọn láyà sókè pẹ̀lú wípé ǹjẹ́ bẹ́ẹ̀ kọ́ ni pé a fẹ́ máa dá wàhálà lẹ̀ nílùú. Àbájáde rẹ̀ ní as simple as ABC. Wọ́n pèpè fàlàáfíà lórí pé torí pé bàbá wa kábíyèsí bàbá gbogbo ìlú ni. Àwọn state government wọ́n dẹ̀ rí akitiyan wọn pẹ̀lú sùúrù tí wọ́n ń ṣe pẹ̀lú bí ọ̀rọ̀ ó ṣe Yunusa bó ṣe ń lọ ní ìlú láti gbọ́rọ̀ tẹ́lẹ̀ tó ṣe ń lọ ní ìlú. In that point bàbá ni wọ́n ránṣẹ́ pé ṣùgbọ́n torí pé wọ́n ní àwọn èèyàn lókè wọ́n ti sáré sọ fún wọn pé kọ́ mọ bọ̀ wá o torí tó bá dé níwájú gbogbo àwọn èèyàn wọn ò lè pé kí wọ́n bẹ bàbá sórí àkànlébà ríbi rí àṣejù ọba Ghandi. Bá wọ́n sì débẹ̀ wọ́n ní kán bẹ bàbá láwọn ò bínú gẹ́gẹ́ bó ṣe sọ pé ọmọ àwọn lòun ọmọ àwọn ní òun ṣe ìgbọ́n tó bá ti jẹ́ lógún ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ àwọn ẹni dáàtì tó bá ti jẹ́ pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni ọmọ àwọn náà ni àwọn pẹ̀lú ọjọ́ níjà. Àwọn ọlọ́pàá advice ẹ̀ wípé ọlọ́rẹ̀ gbẹ́jọ́ kúrò ní court. Àwádẹ́ sọ pé institution to make Yunusa in Ṣọ̀ún tó jẹ́ pé làwọn náà sì jẹ́ ọba ìlú Ògbómọ̀ṣọ́ báyìí. Olóyè ní Yunusa lábẹ́ ààfin Ṣọ̀ún. So nídìí èyí ẹjọ́ tààrin àwọn pẹ̀lú rẹ̀ pé òun ò kì í ṣe olóyè àwọn ò gbé ẹsẹ̀ kúrò ńbẹ̀ torí pé òun náà ló gbé ẹjọ́ lọ sí court. Àwọn kọ́ làwọn gbé ẹjọ́ lọ sí court. Wọ́n pèpè fàlàáfíà pé gbogbo tí ń lọ ní court ní ká dúró lé lórí. Ẹ̀yin aráyé mo fẹ́ kẹ́ jẹ́ ká kọ́ lọ kí n lọ sídi ọ̀rọ̀ yìí kó tó di pé màá ṣe àlàyé lórí fídíò àkọ́kọ́ tí mo fi sí tẹ́ kọ́kọ́ rí yìí. Kí ni àlàyé tí mo ní mo fẹ́ ṣe lábẹ́ ọ̀rọ̀ yìí? Òun ni wípé ẹ má wulẹ̀ jẹ́ kí n fi fídíò yìí sákọ̀ọ́kọ́ wọn. Màá fi fídíò yìí sí parí ọ̀rọ̀ tí mò ń sọ lọ́wọ́ yìí. Tẹ́ bá ti gbọ́ ọ̀rọ̀ yìí tán ẹ gbọ́ fídíò tí mo fẹ́ sọ̀rọ̀ bá níparí àlàyé mi. Wọ́n wá ìjókòó àlàáfíà ní tòótọ́ ṣùgbọ́n kán tó wá ìjókòó àlàáfíà wọ́n ti gbàgbé wípé àwọn ti ṣe kí ni àwọn ti balẹ̀ jẹ́ léètò wípé kì í ṣe tó lè látúnṣe. Àtúnṣe rẹ̀ náà ni pé Yunusa ń lọ ni Tẹ́líàtù ń lọ ni kò sí nítorí pé kí Tẹ́líàtù dúró. Tẹ́líàtù lè dúró níbi tí ọba wa Ghandi bá wà. Ọ̀gá méjì ò lè wá mọ́tò papọ̀.
bó o lálágbàro ni ó sì wá dé lọ́sàn-án gan tí ó sọ pé òun ju ẹni tó gbéṣẹ́ lóun lọ́wọ́ lọ. èmi ò gbogbo àwọn tó ń pariwo kálẹ̀ káàkiri tó jẹ́ kí n dákẹ́ lẹ́nu ọjọ́ méjì ni pé mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó pé wọ́n ń sọ̀rọ̀ tó ní làákàyè tó lọ́gbọ́n nínú. I'm not a blogger tó yẹ pé blogger ni mí ní jẹ́ kí mi lọ sọ no torí pé ọ̀rọ̀ tí mo bá ní máa sọ lọ́lọ́run ti ní káwé ẹni Ọlọ́run ló ti ní kán ti máa gba ẹnu mi sọ̀rọ̀ ni wọ́n ti ń sọ pé báyìí ni ìwò làbùrù tó mọ̀ dára mi láàmú lórí rẹ̀ sí lẹ́yìn kí wọn lọ́wọ́ ni mo fi ń gbé ọ̀rọ̀ wọn wá sórí YouTube pé ọ̀rọ̀ tí mo gbọ́ yìí ni ẹ̀yin náà bá mi gbọ́ ọ̀rọ̀ tí mo gbọ́ yìí ni ẹ̀yin náà bá mi gbọ́. gbogbo àwọn ọmọ mẹ́wàá láká tó yẹ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ wọn bọ́n ṣe ń wẹ̀ bọ́n ṣe ń ṣàlùwàlá. In the Christendom gan yorùbá òun gangan mọ̀ nǹkan kan in terms of Christianity kó tó kúrò ń bẹ̀. ó torí pé wọ́kọ̀ kò rọ́kọ̀ lẹ́dí lábẹ́ Islam ó tún wá wọ Islam wọ́n á tún wá jẹ́ pé òun náà tún wá wọnú Islam láti fẹ́ da inú fi ọ̀rọ̀ inú Islam kù láì mọ̀ nǹkan kan torí pé ó fẹ́ blog. ẹni tí rọra jẹunjẹ yín lẹ́rọ̀ ní pẹ̀lẹ́kùtù kọ́lọ́mù bá yín fà lùbáríkà sí ẹ wá ń wá ẹ̀sìn fúnra yín bẹ́ẹ̀ ni pé ẹ kàwé. I'm surprised with Mẹ́wàá Aláká. I'm still disturbed about her. Today I always have sympathy followership fún mo máa ní sympathy fún gẹ́gẹ́ bí ṣe máa ń rojọ́ ìrìn àjò ìgbésí ayé ara rẹ̀ ìmọ̀ jẹ́ kí n ní sympathy fún aṣọ òun gangan fúnra rẹ̀ ní problem ìgbésí ayé ara rẹ̀ fúnra rẹ̀ kò lè tí ì parí pẹ̀lú tó ń bó ṣe ń rìn lọ yóò tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò míì ní tí ó bá ṣọ́ra wọ́n máa ká ní lórùn ní tí ó bá ṣọ́ra ó tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní tí ó bá ṣọ́ra èpè kọ́ ọ̀rọ̀ tó mọ́ tó mẹ́sẹ̀ tó mọ́ kankan nípa oye sọmọ ìlú ẹ̀ ń ṣe kankan ọkọ̀ déédéé ó dẹ̀ bẹ̀rẹ̀ sí mọ́ jump to conclusion mẹ́rin lágbájá ò ṣe dá tàmọ̀dé ò ṣe dá ọ̀tún lọ́fẹ́ wà ní òsì lọ́fẹ́ wà èèlò ni wọ́n fún ẹ̀ sọfẹ́ tóore tọ́lọ́wọ́n bá ṣe fọkọ̀ rẹ ni ẹni tó wà lábẹ́ rẹ̀ ohun tó fẹ́ fún ẹ kò tóore tọkọ̀ rẹ fẹ́ tọ́lọ́ ṣe fún ẹ lábẹ́ ọkọ̀ rẹ wàláhì tàláhì kò tó why you ẹ fẹ́ trend ẹ ti trend náà already ẹ tún fẹ́ make more látara Ògbómọ̀ṣọ́ ẹ wá fẹ́ fún Ògbómọ̀ṣọ́ gbéra no wàláhì tàláhì is a very 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 wrong network yẹn ò gbére kò gbé pàápàá. I don't want to go too deep than this. tó ipò gbogbo ẹ̀ tẹ́ máa ti ń blog yẹn ojú yín báyìí ó ti dí ẹ̀ lójútì. No kò sí tẹ́ ẹ lè sọ kò sí tẹ́ ẹ lè ṣe kò sí tẹ́ ẹ lè wù níwà kò sí rúrọ́ tẹ́ ẹ lè pa. Ẹ̀ẹ́dẹ̀ kí ní regret pẹ̀lú nǹkan tẹ́ ẹ máa ń ṣe. So that's why I'm not ready to go too far about that. Gbogbo ẹni tó jẹ́ bí àwọn afáwà mo ti sọ̀rọ̀ yẹn náà síwájú tẹ́lẹ̀ Ọlọ́run bá yóò jẹ́ kẹ́ lè gbọ́ yóò jẹ́ kẹ́ lè gbà yóò sì lè jẹ́ kẹ́ lè tẹ̀lé kí ẹ sí pé torí tèmi torí ìdájọ́ Ọlọ́run bá lórí yín ni torí ìdájọ́ tí Ọlọ́run bá tó lè ṣe lórí yín ni mo fi sọ nǹkan tí mo sọ yìí láti pé kẹ́ lọ rí wà ẹ lọ rí trend pẹ̀lú extra careful. Èmi fẹ́ tí mi gbọ́ lónìí ni kì í ṣe pé wọ́n ní ìmáàmù tó ti mọ́kàdé tí ń ṣe eriwo yà lórí múmbàrí ẹ̀yin gbogbo ẹ̀yin aláwo tẹ́ wá pàdé mi àyàgbó àyàtọ̀ eriwo yà àyàgbó àyàtọ̀ wàláhì tàláhì súnmọ́ billahi allazi la ilaha illa huwa tó rẹ̀yìn onísúnnà nǹkankan ẹ̀ mọ̀ sọ pé mo parọ́ mọ́ ni ẹ sọ fún pé tó bá jẹ́ pé irọ́ ni mo bá pamọ́ ègún tó wà ní Kùránì kọ́ lọ́wọ́ bá kọ́ sọ̀kalẹ̀ lèmi lórí láàrin ìjọ méjì kí gbogbo ayé rí tó bá jẹ́ pé tó náà bá sọ pé òun sọ bẹ́ẹ̀ gbogbo ègún tó wà ní Kùránì láàrin ìjọ méjì pẹ̀lú ìran rẹ̀ pátápátá kọ́ lọ́wọ́ bá kọ́ sọ̀lẹ̀ wọn lórí. ntẹ̀yìn afá onísúnnà ntẹ̀lé kiri nu erinwo ya àyàgbó àyàtọ̀ lórí múmbàrí mi nìkan kí mo gbọ́ lónìí last week ní distance níbi tí mo wà níbi mo sì ń gbọ́ gbogbo àwọn ètò wàládùúgbò bá pariwo ní pé àyàgbó àyàtọ̀ nínú mọ́sálásí lórí múmbàrí lórí pé ń sàǹfin wọ ojú rere àwọn èèyàn kálẹ̀ káàkiri gbogbo àfòmọ́ ni gbogbo tó bá ti rí báyìí kó kàn lọ́ọ́ rí fòmọ́ tẹ́lẹ̀ àti fòmọ́ everywhere ni láti pé torí pé ń sàn force ara ẹ̀ láti pé kó ń sá survive and kò lè survive ẹ̀ no you can never survive it kò lè ẹdúró let us just play mo jókòó mo wà láàfin lẹ́nu mo wà láàfin torí wọ́n ní wọ́n ti parí ìjà ń bọ̀ wá sáàfin ń bọ̀ wá ṣàdúrà
it's wrong, irọ́ ló ń pa, but kó nìṣó láàfin kájọ pàdé láàfin kó wá ṣàdúrà káwọn náà ká jókòó tí ká mọ sọ pé amina 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 láàrin gbogbo àwọn olóyè láàfin. I was there. Àwa wà láàfin ní táǹgbé tí ń dúró di pé ó fẹ́ wá ṣe àdúrà ní ààfin torí gbogbo tòrútòrú náà sọ pé kódà kábíyèsí ó ṣẹ̀ṣẹ̀ kó lọ́dọ̀ kábíyèsí lálẹ́ yìí ni wọ́n ẹ̀sẹ̀ jọ aya fọ́tò ní wọ́n ẹ̀sẹ̀ jọ sọ̀rọ̀ ní wọ́n ti parí ọ̀rọ̀ bàbá tọmọ ẹ̀yìn tẹ́ ń dá wàhálà alẹ́ kíní kankan síbẹ̀síbẹ̀ wọn ò yé béèbù online o àwọn ọmọ wọn ò yé béèbù o àwa ti sọ fáwọn èèyàn wa pé ẹ mọ́ fún wọn lésì ọ̀rọ̀ kankan mọ́ just for peace to reign. tó bá yẹ pé torí tèmi lẹ fífẹ́ mọ́ fún wọn lésì ẹ fi wọ́n sílẹ̀ jẹ́ ká máa bú mi ẹni tí nǹkan kan pẹ́ mi pẹ̀lú rẹ̀ pọ̀ tó fẹ́ máa bú mi mo fà sínú kóòtù ọlọ́run wa. That is it. Ìní sọ jù bẹ́ẹ̀ lọ. Eyín là ń bá yí láàrin ààfin tájú sọ láàrin ara wa gbé kálọ̀rì ṣe sùúrù pẹ̀lú nǹkan tó wà lẹ̀. Mo wá dá ọ̀rọ̀ kankalẹ̀ níwájú wọn láàfin. Ẹ jẹ́ ká jẹ lówó báyìí ní ìsìnkú ẹ jẹ́ ká wọnú ààfin lọ torí kábíyèsí láwọn àlejò. Tí wọ́n bá parí ẹ jẹ́ ká bẹ kábíyèsí pé ẹ jẹ́ ká kan sọ lọ́rọ̀ ní pé àwa sọ fún kábíyèsí pé kábíyèsí ẹ má bínú o ẹ jẹ́ kí Yunusa kọ́ mọ ṣe ìmáàmù lọ. Ìbéèrè tá a fẹ́ béèrè níbi ìṣẹ́ ní mọ́sálásí ìyá rẹ̀ àní mọ́sálásí bàbá rẹ̀ torí mọ́sálásí ìlú ni mọ́sálásí tó wà ń bẹ̀ tí ń sọ lálé lórí. Tí àwa ìlú ní sùúrù lé lórí tó dàbẹ̀ ní púrúpọ̀ òun ṣe ọlá lé lórí ni. Ẹ̀yin tẹ́ ẹ̀rù pé ń bá bẹ̀bẹ̀ sẹ́rù pé ó lè work ẹ̀ṣẹ̀ ìwó dáadáa yẹn technically sẹ́rù pé ó lè work ni. Ẹ wo gravity irú àwọn ọ̀rọ̀ tó ti jáde lẹ́nu Yunusa sí kábíyèsí ni. Ẹ wo gravity irú ọ̀rọ̀ bó ṣe dá àwọn ọ̀rọ̀ tó nípọn tó ti sọ sí kábíyèsí. Ẹ̀wọ̀n ẹ̀ expect pé ọmọ yìí ó jókòó wájú kábíyèsí àbí yóò jókòó lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí. Asunkun sí lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí ó fi kún pamọ́ ni. Àwọn tí wọ́n lò ni wọ́n lò ọjọ́ ni wọ́n sún sí wọ́n lérò wípé bóyá yóò fi lè bá àmọ́ boost wọn ní but ìjọ tí ó bá jábá ẹ̀ lọ́jọ́ kan oṣù ní yóò já ní boom lọ́jọ́ kan oṣù. Court case or no court case morally ó ti lera rẹ̀ technically Yunusa kò kí n ṣe ìmáàmù nínú mọ́sálásí yẹn náà. Inú tún lọ lè ṣe eriwo yà nínú mọ́sálásí àyàgbọ́ àyàtọ̀. I don't know the type of people I'm following to Ọlọ́run ó ọmọ sì míyàn s'Ógbómọ̀ṣọ́ o. Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ó sì míyàn s'Ógbómọ̀ṣọ́ o. Ẹ̀bẹ̀ tí wọ́n kàn bẹ́ ọ ní pé wọ́ Ọlọ́run àṣìyàn ní Yunusa o. Tẹ́líàt ńlá àṣìyàn fún mi l'Ógbómọ̀ṣọ́. Tẹ́líàt àṣìyàn ní fún mi àti Tẹ́líàt àti gbogbo àwọn tán lọ rí mú àpẹ̀lú gbọ́ Ọlọ́run wọlá gbogbo tó gbé ti ṣe ó túbà ní gbogbo orígun mẹ́rin ní ayé lónìí wọ Ọlọ́run bá ò ní fún wọn nísìnyí. Àṣìyàn ní Yunusa Tẹ́líàt àṣìyàn ní fún wa l'Ógbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ èsì ìlú burúkú pàápàá kò jásìyàn fún mi ìwọ Ọlọ́run mo dúpẹ́ ibi tó pín mi sí Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ n tí mo kàn sọ fún Ọlọ́run ni pé Tẹ́líàt àṣìyàn ní fún wa nílùú Ògbómọ̀ṣọ́ torí àwọn tó ṣe wà láì wọn ṣe dá fún wa àmọ́ Ọlọ́run ò dá Ọlọ́run yóò dá bọ́ kí nìkan ni mò ń sọ ni mò ń kọ́ lórin àwọn tí òwe ọ̀rọ̀ tí mò ń fẹ́ tó bá yé ibẹ̀ lápadà já sí. Lópin ìgbà tá a bá ti sọ pé a bá fẹ́ jẹ odidi màálù ká jẹ gbádùn tá a ti kún kalẹ̀ òróǹro tó wà lẹ́rẹ̀ ẹ̀dọ̀ yìí tá a bá sọ̀rọ̀ tá a bá filẹ̀ láàrin wa yóò bá gbogbo ẹran yẹn jẹ́ fún wa kò ní wúlò fún wa kí ni nǹkan tí ń ṣe wá nísìnyí. Tá a bá wá mọ̀ pé a bá fẹ́ jẹ ẹran yìí gbádùn tá a bá fẹ́ ká jẹ ẹran yìí gbádùn àfi ká rí wípé a gé ẹ̀dọ̀ mọ́ òróǹro ká yọ kúrò ká sọnù. Ìtumọ̀ ni pé àwọn tó ń gbé Yunusa wà wọ́n pọ̀ àwọn olówó ń bẹnu àwọn elébi ń bẹnu wọn tán ta ẹ̀tọ́ wọn dànù. Àwọn inú ni bí ní bẹ nínú wọn inú ni bí ní ní o nítorí inú bí mi ní lágbájá gbọdọ̀ débẹ̀ ń bẹ nínú wọn o. Gbogbo orú àwọn eléyìí lọ́wọ́lọ́wọ́ tá a bá ṣe wáyé ní àwọn mẹ́ta ní problem wà l'Ógbómọ̀ṣọ́. Àwọn kan bẹ tó yẹ kó owó náà fi ń dà lóhùn rú tó fi báàkì rẹ̀ gidi gan gbogbo ìjọba dà ní kọ́dà. Àwọn kan bẹ tó yẹ pé wọ́n fi ipò tí wọ́n wà nínú ìjọba wọ́n fi ń dá tó wà lẹ́yìn rú pé ibi tán ti ń jẹnu ibi tí wọ́n ti wọn ò ní ọ́fíìsì mi jù bẹ̀yẹn lọ tó yẹ pé ibi tí wọ́n jókòó sí gidi gan nu. Àwọn kan bẹ tó jẹ́ ìmẹ̀nìyàn
amọ̀lágbájá amọ̀làkásẹ̀gbé àti sọlárí àti ṣèkínní àti ṣèkínní náà fi ń dààmú wa nílùú o. Gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo sì wí fún yín ni wọ́n ní ẹ̀ka lára wọn tí wọ́n bá wọn ṣiṣẹ́ lórí nǹkan tó wà lẹ́yìn. Ẹ fún ìlú yìí nísìnyí, ẹ fún ìlú yìí nísìnyí, ẹ jẹ́ ká jọ jẹ́wọ́ nǹkan tí ń ṣe wá nílùú Ògbómọ̀ṣọ́ kí gbogbo ayé kó lè bá wa dá sí. Ní ìparí, ẹ jẹ́ kémi pẹ̀lú yín ká jọ gbà wípé wọ́n lọ sí Ìbàdàn, wọ́n ti lọ rí sọ̀rọ̀ ìjókòó àlàáfíà ní tòótọ́. Taofik ọmọ ilé Ẹyẹ́bà ní Ìjẹ̀rú l'Ógbómọ̀ṣọ́, ó ṣe ọ́díò kan tó sọ ọ̀rọ̀ burúkú sí kábíyèsí. Ẹni tí mò ń sí wí is a core supporter of Yunus Toliat, core supporter. Ó support, ó lè bó ṣe wà yẹn, ó lè bẹ́ ìyá àti bàbá rẹ̀ lórí ọ̀rọ̀ Toliat. Ó wá bọ́ sórí agbárin nínú WhatsApp group rẹ̀, kò mọ̀ pé mo láwọn èèyàn níbẹ̀. Èmi gangan fúnra ara mi ní nọ́mbà kan nínú bẹ̀, torí pé mo ti wà ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nọ́mbà mẹ́ta ni mo fi wọlé, I'm telling you. Nọ́mbà kejì mi ò lò, mo lu méjì, wọ́n blọ́ọ̀kì mi. Àjọ wà nínú group yẹn ni. Ẹyọ kan sì kú ń bẹ̀. Ẹ má rò pé wọ́n ẹsẹ̀ tó ń transfer rẹ̀ sí mi ni. Bó wí kẹ́ delete gbogbo tẹ́ bá fẹ́ delete, bẹ́yìn náà ṣe ni. Àjọ bẹ̀rẹ̀ platform yẹn ni. Ìjọ tó dálẹ̀ ló fi wá easy. Gẹ́gẹ́ bá ń ṣe rí lọ́dọ̀ tèmi náà ni, èmi náà ní platform, bẹ́ẹ̀ ń ṣe rí tọ̀dọ̀ tèmi náà ni èmi náà rí tọ̀dọ̀ tèmi. That's the truth of the matter. Ó wá ń bú kábíyèsí. Taofik ilé Ẹyẹ́bà ní Ìjẹ̀rú, àwọn tọrọ kiri ká ẹ, àwọn tá à ń tijú ni. Wàláhì tàláhì súnmẹ́bìláhì lẹ́sí láìláì, àwọn onítìjú wa ni. Àjọ dúbà àjọ ń sọ̀rọ̀ pẹ̀lú wọn, wọ́n sì ń gbọ́ ohun kan tó sọ sí kábíyèsí. Omi ò sì fẹ́ gbọ́ ohun yẹn tán mọ́. Ha! Kí lọmọ yìí ṣe fún ẹlẹ́dàá orí ara rẹ̀ tí Toliat bá lè tán? Ojú wo ló fi fẹ́ jókòó sí Ògbómọ̀ṣọ́? Already kò ní good record o. Already kò ní good record o. Ẹnìkan ti invest lé lórí láti US. Tóbi tí onítàn. Tọ́lọ̀rì ẹ̀ mú invest lórí poultry farm. Iṣẹ́ carpenter ló ń ṣe. Ó wá jẹ́ pé wọ́n ló wá lẹ́nu ọ̀rọ̀ tó wọ́n bú kábíyèsí, but implication tó wọ́n bẹ ní pé gbogbo ọ̀rọ̀ tó sọ, ó sọ pọ̀rọ̀ commissioner of police, èyí tó fi link mọ́ commissioner of police pọ̀ níbẹ̀. Ìpè commissioner of police sọ báyìí, commissioner of police sọ báyìí, commissioner of police sọ báyìí, tó fi link ẹ̀ gbogbo. Kìí ṣe pé wọ́n ní máa gbé sí lẹ́yìn fídíò yìí, òun lẹ́gbọ̀ọ́. Gbogbo ẹ̀yin àfáà alùsùn náà tẹ̀sán ká ṣe eléyìí náà ṣe súnà ni. Ṣé kán yàn jáde kọ́ lọ́rí máa bú ọba àlú pé bó lè dogun kó dogun, bó lè dìjà kó dìjà, bó lè dọ̀tẹ̀ kó dọ̀tẹ̀? Ṣé ń bẹ nínú súnà? Má padà wá bá yín, má sì padà wá bá. But kìí ṣe pé mo fi ṣèlérí kankan ni, but mo kàn fẹ́ kẹ́ ẹ lórí mọ gravity irú bá ṣe ń da ìlú rú lábẹ́nu. Àwọn náà fọ́ọ̀sì wá sórí YouTube o. Lórí YouTube náà ti ń tajà. Wàláhì tàláhì àwọn náà fọ́ọ̀sì wá sórí YouTube. Ẹni kan tó lọ lórí YouTube, àwọn wèrè ayé ti gbà wá, gbogbo ọ̀run ti gbà wá, kọ̀sẹ́ńtì ọmọ wa, wọ́n mọ̀ wá láyé, wọ́n náà wá lọ́run. Àwọn náà fọ́ọ̀sì wá sórí YouTube. Mo ti ní YouTube account láti 2013, mi ò kí ń lò. Tẹ́ bá lọ gbogbo fídíò tí mo ti ṣe, kò sí kankan tí mo pé like, kò sí kankan tí mo sọ fún yín pé share. Kì í ṣe mi come and subscribe. No, I'm defending my fatherland. I'm not selling it. I just want the truth to be. I just want the truth to be. I just want justice. Ntí mo fẹ́ nìyẹn. Kẹfẹ́ àwọn ẹlẹ́tọ̀ọ́lẹ́tọ̀ wọn. Ká mú nírọ́, ká mú lóòótọ́ láàrin ara wa. Mo kàn dídì mọ́mọ́ fẹ́ fi fídíò, mo fẹ́ fi voice note yẹn fi parí ọ̀rọ̀ yìí láti pé ẹ̀yin èèyàn ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́ bínú, kẹ́ bá mi fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbọ́.
kẹwàá wò pé pẹ̀lú irú ilé àti irú wọn bẹ́ẹ̀ lọ tí irú ọ̀rọ̀ yìí bá ń jáde àláfíà wo ló yẹ kó wà nílùú. Kábíyèsí wa dákẹ́ ọ̀tọ̀ yóò wà láfíà fún rẹ̀ wá rò pọ̀ gọ̀ wọ́n insult ẹ̀ nǹkan tó lè sọ fún bàbá ẹ̀ ahọ́n tó fi àdírẹ́sì kábíyèsí gan kò lè sọ fún bàbá ẹ̀. mo ti post kìíní voice note yẹn mo ti post ẹ̀ sórí Facebook. ọmọ kan ṣèbéèrè kan fún mi níbẹ̀ ó ní ẹ̀yin tẹ́ ń bú bàbá ìmáàmù ńkọ́. mo ní ẹ lọ sọ fún pé ìmáàmù ó lé ní èmi ń bú ìmáàmù torí pé ó dá mi lójú pé ó lé ní ogún ológun lọ́wọ́ àjẹ́. èmi sì ń sọ wípé authoritative gbogbo àgbáyé ní bá mi gbọ́ báyẹn ẹ má bá mi bẹ̀bẹ̀ lórí rẹ̀ o. mo ní kí Yunusa toilet kọ́ lọ rí pè mí lẹ́jọ́ ní court tí gbogbo nǹkan tí wọ́n bá sọ nípa rẹ̀ tó bá yẹ pé deformation of character. ẹ dákun torí Ọlọ́run torí ànábì mọ̀ gbogbo ẹ̀yin olówó tẹ wà lẹ́yìn rẹ̀ ẹ dákun torí Ọlọ́run mọ̀ bẹ́yìn lórúkọ Ọlọ́run ẹ sọ pé kí Yunusa kọ́ lọ rí pè mí lẹ́jọ́ ní court. gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ń pariwo kálẹ̀ káàkiri mọ̀ wulẹ̀ dára yín láàmú mọ́ wọ́n sá ti gbé mi rí. if you are an activist láti pé kò sùn lẹ́yìn counter is never a crime, it's never a taboo. òdodo ọ̀padà tó fojú hàn náà ni. ẹ dákun torí Ọlọ́run torí aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam mo bẹ̀yìn fún fọlọ́jọ́ òní mo fi bẹ̀ gbogbo yẹn bá mi sọ fún Yunusa pé kó dákun torí Ọlọ́run kọ́ lórí pè mí lẹ́jọ́ kóòtù lórí pé mo ní kí n sọ ọmọ Ògbómọ̀ṣọ́, kó pè mí lẹ́jọ́ lórí pé mo sọ pé kì í ṣe ọmọ ilẹ̀ Ayélára, kó pè mí lẹ́jọ́ lórí pé mo ló kówó Ògbómọ̀ṣọ́ jẹ, kó pè mí lẹ́jọ́ lórí pé mo sọ pé ń ṣẹbọ, kó pè mí lẹ́jọ́ lórí pé mo ní pé ológun ni, kó pè mí lẹ́jọ́ lórí pé mo sọ pé láti ibi títí ń bọ̀ wá tẹ́lẹ̀ náà ni wọ́n lé ní wọ́n bẹ̀rẹ̀ ọ̀nà lórí ni. kó jẹ́ pé gbogbo nǹkan tí mo sọ kó tó pè mí lẹ́jọ́ pé mo ní mọ̀ èrè òtó torí mi láwọn táàjọ jókòó pẹ̀lú rẹ̀ tó ń jọ jókòó pé wọ́n fírèmù ẹ̀ ni lé wa lórí, wọ́n tó lé wa lórí ni. inú yẹ kí n sọ fún yín pé wàláhì tàláhì afẹ́ tá bá fẹ́ jẹ́ odidi màálù wa ká jẹ́ gbádùn àfi ká make sure pé àgẹ́ẹ̀dùn mọ́ òróró yìí. yọ n tó padà ṣẹlẹ̀ nìyẹn torí gbogbo àwọn tó kúta kó síwájú ní ìsìn pé gbàwálẹ̀ àwọn tó ti pa wá sẹ́yìn sòkò sígbà tá à ní ṣe bẹ́ẹ̀ láti lè fúnra wa lálàáfíà. mo kàn bọ̀ wá ní ẹ dákun tó Ọlọ́run nípàdé ọ̀rọ̀ mi màá fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí Taofik ilé Ẹ̀yẹ́bà níjẹ̀rú Ògbómọ̀ṣọ́ kẹgbọ́n tó sọ fún kábíyèsí ọ̀kan nínú rẹ̀ ní òun tó bá yá màá tó nígbà mo ti wà lórí YouTube ní ìsìn gbogbo wọn lọ́kọ̀ọ̀kan àti àwọn ọ̀rọ̀ tó ń kọ lórí Facebook màá mọ̀ kó wá fún yín torí nígbà tán bá ṣe tán bí Ọlọ́run ti sọ pé kọ́lọ́ kábíyèsí ó bẹ̀rẹ̀ sí máa clear inú ìgboro Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ láṣẹ máa clear àwọn lọ́kọ̀ọ̀kan torí tẹ́lẹ̀ àti òlè lọ́tàkàn sọ pé wọ́n fẹ́ gbèlú òdodo tó wà mẹ́niyẹn tẹ́lẹ̀ àti òlè lọ kàn sọ pé wọ́n fẹ́ gbèlú wàláì tàláì wàláì tó lẹ́ẹ̀tì lè lọ ọ̀sùn pé wọ́n fẹ́ gbé máa fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí ẹ̀yin gbogbo ayé kẹ́ bá wa gbọ́ sáwọn ọmọ tán lẹ́kọ̀ọ́ yìí tí wọ́n wà àlàáfíà fúnra wọn. bàbá amúrík mo fẹ́ kẹ́ gbọ́, ẹlẹ́hà mo fẹ́ kẹ́ gbọ́, mẹ́wàá láka mo fẹ́ kó gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí. bàbá wa Kadif mo fẹ́ kẹ́ gbọ́ tó inú gbogbo nǹkan Kadif tó ti mọ̀ gbọ́ láyé mi ò tí ì rí ibi tí Kadif tó gbé ti ń búyàn rí àfi lórí ilé ni mo ti rí Kadif ti jáde tó ti sọ̀rọ̀. mo dẹ̀ fẹ́ bílí pa Kadif ni pé ọ̀kan nínú àwọn online managers wọn lọ́ọ́ ṣe tó ṣe. I want to take it that way because the gravity of that word is also very wide and big because we need evidence lórí nǹkan tán sọ àwọn náà dẹ̀ mọ̀ wá evidence ẹ̀ tí ọba ti ní evidence nǹkan máa ṣe ni kí wọ́n máa gbé lọ sí court. That's it. níta Kadif máa ṣe nìyẹn. Tomati the evidence be or to so nípa mi tí o bá ti ní evidence go to the court, go and explain yourself. And that is the same thing with that publication. Because you are saying what you did not investigate, what you did not know. You are saying what you did not know. And we have it clearly nínú àwọn videos rẹ̀ tó ṣe tó sọ pé already Kadif to produce àwọn lawyer tí wọ́n defend on the court káàkiri kalẹ̀. So does it mean you are planting a war in our land? It's enough for us to go to the court. You know what to ni. But we are not ready to. Àníyàn bàbá wa tó lọ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, bàbá Ajagungbadé kẹta tó wọn lọ. Nínú nǹkan tí bàbá hate láyé wọn ni pé kọ́mọ Ògbómọ̀ṣọ́ méjì kan jọ dúró wájú adájọ́ kẹgbẹ́ wọn ṣẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan
lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ náà tí mo pariwo gbòòrò wàláì mo kí wọn fún yẹn àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tí wọ́n ṣe but ibi tá bọ́ọ̀rọ̀ ara wa dé nísìn injunction lọ́tún injunction lósì injunction lọ́tún injunction lósì ó ti fi di pé gbogbo wa náà nísìn àti ń gba injunction mọ́ lọ tọ̀ injunction mọ́ jókòó injunction pé o ti lè wọ̀n náà jù lókùtà rí nísìn má fẹ́ kẹ́ ẹ dákun kẹ́ ẹ bá mi gbọ́ ọ́díò yẹn tí ẹ bá mi gbọ́ ọ́díò yẹn ẹ bú mi sí under comment section ẹ̀yin ọlọ́run sí under comment section kẹ́ ẹ wá sọ tó bá yẹ pé ìgbé ayé dáadáa nù pẹ̀lú ọba àlùwà. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Ẹ wá ń bínú pé mo tún padà wá níbi tí ọba yín tí ó ti wá lọ yẹ̀yẹ́ ara rẹ̀ pátápátá. Wọ́n ní gbogbo àwọn táwọn wà ń bẹ̀ yẹn wọ́n sá sáfù àwọn ní mọ̀tínà kọ̀ọ̀kan fún refreshment. Wọ́n ní ìgbà tí wọ́n sáfù wọ́n wá fún ọba. So wọ́n ní bó ṣe le jù nù. Wọ́n bí gbé yẹn títí òun dà. Wọ́n ní kábíyèsí àbá yín pákéjì ti yín ni pẹ̀lú àwọn juice gangan. Wọ́n bá ní bó ẹ bá mú tèmi o. Wọ́n ní bó ti yá ikẹ̀rẹ̀ wọ́n sì gbé mọ̀tínà ẹ̀yọ̀ kan wọ́n sì gbé lé lọ. Wọ́n ní bẹ́ẹ̀ náà ló ti ṣí títí mú gbogbo àwọn yòókù òmu tí wọ́n bẹ̀ ọ́. Aláàjì Bùkọ́lá òun sì tiẹ̀ ti mú. Wọ́n ní bí kábíyèsí náà ṣe sí tiẹ̀ nù tóun náà mú. Wọ́n ní ojú gbà wọ́n ti bẹ́ẹ̀ gan. Wọ́n ní kọmíṣánná pólísì máa ń sọ fún àwọn gbà táwọn lọ́kọ̀tọ̀ ẹ̀ tí ì lọ́ba. Wípé ẹ̀ tí ì lọ́ba. Lílọ tí wọ́n ń bọ̀ tí wọ́n ń jáde. Wọ́n ní kábíyèsí náírà kan kọ̀ fáwọn protocols àtàwọn officers títí gbogbo àwọn tí wọ́n kàn títí tí wọ́n fi jáde. Kò fẹ́ anybody ní kankan. Wọ́n nígbà tí àwọn ìmáàmù ń jáde bọ̀ wá. Gbogbo àwọn officers yẹn àwọn offices tí wọ́n gbà kọjá. Kálukú wọn sá ń pariwo séwù ní gẹ́tọ̀. Àbúrò náà pààyàn ní séwù wá nísìn. Àwọn tí wọ́n mọ̀ fún 5,000 àwọn tí wọ́n fún 10,000. Èmi náà mo dájú iṣẹ́ tó kálukú wọn tí wọ́n fi kúrò níbẹ̀ ní àná náà. Pabambari rẹ̀ ọ̀la ni wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ kéèsì appeal rẹ̀. Ẹnu ń ta gbọ́ kí gbogbo wa náà ká lọ kún fún àdúrà. Any state government withdraw appeal tiwọn. State government tó sì lọ file appeal ló jẹ́ kóun náà rá appeal tiẹ̀ gbé wọlé torí ọpẹ́ sí appeal tiẹ̀. Ìgbà state government withdraw appeal ẹ̀ wọ́n wá fẹ́ argue lọ́la ṣé kí kóòtù gba appeal rẹ̀ wọlé àbí kí wọ́n má gbà. Gbogbo yẹn lọ kún fún àdúrà kọ́ lọ́mọ jẹ́ wọ́n gba appeal rẹ̀ wọlé kẹjọ́ rẹ̀ kí lílọ rẹ̀ kó lè yá. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Àkùṣe àkú àtàrà. Gẹ́gẹ́ bí a ṣe ní pé ká ṣe sùúrù ká fi mọ comprehensive report lórí nǹkan tó ṣẹlẹ̀ ní Ìbàdàn lánàá. Alhamdulillah a padà gbọ́ pẹ̀lú àwọn tó wà ní ìjókòó yẹn lánàá. Nínú nǹkan tá kọ́kọ́ rí ni pé wọ́n rárá ọba ìgbà tọ́rọ̀ yẹn dàrú mọ́ lọ́wọ́ tán lọ report ara rẹ̀ ní fún commissioner of police because ọ̀rọ̀ yẹn ò yé mọ́. Ó ti sún ó ti kan ògiri. Ìgbà tó ṣàdọ̀hùn òun náà ló kọ́kọ́ rojọ́. Àwọn 6 péré ni wọ́n fún láàyè láti wọlé. Ọba àti imam Ariago àti Peter Ọlálẹ́yẹ ní sáìdì ọba. Alhaji Ayinlára Isiaka Ayinlára àti Alhaji Bùkọ́lá ní sáìdì ọ̀dọ̀ ti imam. Wọ́n jẹ́ 6. Commissioner of police wọ́n jẹ́ 7. Then wọ́n láwọn bá àwọn officers 3 but àwọn discover pé Muslim ni wọ́n. Àwọn ò mọ̀ bí àwọn officers yẹn ṣe jẹ́. But from nínú àwọn kílókọ̀ ẹ̀wọ̀n perspective táwọn wò ni pé wọ́n lè pé àwọn SS wọ́n wà ní àárín wọn. So wọ́n nígbà tí ó ń rojọ́ wọ́n sọ pé wáàsí ìmáàmù máa ń le púpọ̀ jù. Number 2 gbogbo àwọn olówó wà lẹ́yìn òun gbogbo wọn ni ìmáàmù ti kó sábẹ́ pé ẹnìkan bẹ Èjìdé pé bóun ṣe jọba báyìí $5,000
ló fóun nǹkan pé nísìnyí òun ò rí eléyìí òun bùjẹ mọ́. Wọ́n ní ẹnìkan wọ́n tó máa ẹnìkan wá sọ́dọ̀ òun wọ́n pè ní sẹ́nítọ̀. Níjọ́ tó wà yẹn àǹkárá lọ́wọ́ wọ́n lè wọ canvas. Níjọ́ tó dẹ̀ wá ó ní ẹnìyẹn bí òun léèrè sẹ́nítọ̀ Adéṣe ní rìfà sí o. Ẹnìyẹn bí òun léèrè pé kábíyèsí kí lẹ fẹ́. Ọlọ́run sọ pé iná step down ẹnìkan bá àwọn nídìí láti ṣe. Ó ní ẹnìyẹn wá ní pé kí wọ́n má wọ̀rí. Ó ní nǹkan tó yọ̀ wọ́n lẹ́nu pé ọjọ́ kẹta ọjọ́ yẹn òun wà lẹ́kọ̀ọ́. Ní mi Adélabú Pẹ̀nkẹ́rẹ́ Mẹ́sì ti pé òun Ọlọ́run ní Minister of Power. Ó dẹ̀ fún òun ní 1 week àbí 2 weeks. Ó ló dẹ̀ wá ní the following week. Ó dẹ̀ ní kí wọ́n má wọ̀rí. Oníjọ́ yẹn Tádé ṣe fẹ́ kó palace pé 5 million naira ló tó fóun. Pé gbogbo eléyìí àwọn eléyìí nísìn gbogbo èèyàn mọ́ọ̀mù ni wọ́n wà. Wọ́n ti pa òun tì. Ó ní Adélabú yẹ pé fúnra rẹ̀ ni ó pé òun pé nọ́mbà rẹ̀ nísìn. Adélabú ò gbé kọ́ọ̀lù òun mọ́. Ìmáàmù tó ti gba gómìnà mọ́ òun lọ́wọ́. Òun bá ń pe gómìnà ní gbé kọ́. Òun bá text gómìnà ní reply text òun. Kankan alájẹ ara àwọn ẹ̀sùn tó fi kan ìmáàmù. So wọ́n á ní bàbá bá rí rẹ̀. Ìmáàmù gbé òun lọ kóòtù. Ìmáàmù ti gbé àwọn sọ̀rọ̀ council lọ kóòtù. Kankan pé ìmáàmù jẹ́ kó wọn máa ná pọ̀ ju owó tó yẹ kó wọn máa fi ṣe àǹfààní fáwọn ìlú kó wọn máa fi aráàlú fáwọn aráàlú kó wọn máa pín. Ìmáàmù jẹ́ kó wọn lọ ná fún lọ́ọ̀yà òun ná millions of naira lórí ẹjọ́ pé ìmáàmù ó sì bó ní kéèsì pẹ̀lú àwọn fámìlì rẹ̀ táwọn náà wà ń court pé ó yẹ kí ìmáàmù mọ̀ nǹkan tó yẹ ẹjọ́ take now ní kankan tó. Wọ́n sá sọ yẹn délẹ̀. Wọ́n á ní pé kí ìmáàmù sọ̀rọ̀. Kọmíṣánná pólì ní kí ìmáàmù sọ̀rọ̀. Ìmáàmù ní àwọn ò lọ́rọ̀ pé ó ju ẹnu àwọn lọ káwọn máa bá ọba ìlú àwọn rojọ́ pé kí wọ́n sábà wọn bẹ̀ kábíyèsí. Wọ́n ní tí kábíyèsí sọ̀rọ̀ tó 1.5 hours. Tó wọ́n ní kábíyèsí sáyìn sísì pé kí ìmáàmù ọ̀sá sọ̀rọ̀ ni òun ò ní gbà tí ìmáàmù bá sọ̀rọ̀. Wọ́n yẹ pé ìmáàmù are justified nìyẹn ní kankan. Nígbà tí ìmáàmù bẹ̀rẹ̀. Ìmáàmù ní àkọ́kọ́ àwọn ò ní ẹjọ́ pẹ̀lú fámìlì àwọn kankan ní kóòtù. Kẹ́yìn kọ́kọ́ lọ clear. Ọ̀rọ̀ ẹjọ́ tó lẹ́jọ́ kọ́ dé kóòtù. Wọ́n ní bó ṣe sọ pé àwọn ò lẹ́jọ́ pẹ̀lú fámìlì àwọn kan ní kóòtù. Wọ́n ní Ṣọ̀ún wá bi Àríàgò léèrè pé Àríàgò ẹgbọ́n ṣé lóòótọ́ ni? Wọ́n ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní Ṣọ̀ún wá ní pé ẹ̀yin mọ̀ pé wọ́n mọ̀ lẹ́jọ́ ní kóòtù pẹ̀lú àwọn fámìlì rẹ̀. Ẹ sì ń gbé ìgbékúgbé wá fún mi ní ààfin. Kọ́kọ́ jojú Àríàgò láàrin ni. Tó. Wọ́n ní ẹ̀kejì ẹjọ́ alákọ̀ọ́kọ́ tó ń kọ́kọ́ pè sọ́yìn council òun pè lẹ́jọ́ ẹ̀ sì tí ì dé. Àríàgò wọ́n dẹ̀ wà involved. Ìgbà tí wọ́n dẹ̀ bá wọn sọ̀rọ̀ pé káwọn lọ withdraw case yẹn. Àríàgò gba 2 million naira lọ́dọ̀ Èjìdé owó lóun fi gba lọ́ọ̀yà. Wọ́n ní Ṣọ̀ún wá ní ẹ gba 2 million naira. Ṣé ẹ lè sọ fún wọn pé ẹ̀yin gbowó kankan? Ẹ̀yin ti gbowó. Ó di ibi ẹ̀kejì tó ti jojú Àríàgò. So ìmáàmù wá ní lórí pé wá sí òun ò lè pé tí Kùránì bá pè ní funfun kó wọn pè ní dúdú fáwọn jẹmọ́ òun láyé. Wọn ò sì lè pé tí Kùránì bá pè ní dúdú kó wọn pè ní funfun. Kùránì bá sì gbé wá bọ́lá bá sì gbé wá tàbí sílẹ̀ lòun sì sọ. Wá sí òun bá dẹ̀ lé ibi inú mọ́sálásí lòun ti ń ṣe ìyá tí ìṣe inú chọ́ọ̀chì. So òun ò ní adjustment òun ò sì ní apology fún anybody láàrin yẹn. Then ìgbà àwọn tẹ́ ní mo kó lẹ́yìn òun ò pẹ́ ní kankan o. Òun ṣe Ọlọ́run lòun dúró tì. Ọlọ́run ní sì ń tó òun tó ìyẹn lágbọn ibẹ̀ yẹn.
wọ́n wá ní sọ wọ́n wá ní pé Kariago sọ̀rọ̀. Kariago wá lòun ò lọ́rọ̀. Wọ́n ní Vision sì gbá náà jẹnu. Ẹ lọ́rọ̀. Ṣé bẹ́yìn lẹ ń kú wọ́n tẹ́yìn tóun ṣe bẹ́yìn lẹ ń tí òun. Ẹ̀yin lẹ ń sọ pé tọba láṣẹ. Wọ́n ní kọmíṣánná pólísì bá ní kí ni ìtumọ̀ tọba láṣẹ? Pé ọba máa pàṣẹ ni. Ẹni kọmíṣánná pólísì bá ní láyé ìjọ ọ̀nà bá ń pàṣẹ o. Constitution ní nísìn o. Tọ́ba bá pàṣẹ tọ́ba ta constitution orílẹ̀-èdè ọba ó pàṣẹ rẹ̀ àpò ni o. Wọ́n ló tún wojú Kariago ní wọ́n sáyìn sí ti Kariago kò gbọdọ̀ mọ́ sọ̀rọ̀ pé àwọn gbọ́n tóun ṣe àwọn Kariago ni wọ́n ń tì òun. Kariago bá ní bó ṣe rí lọ́dọ̀ tí náà rí lọ́dọ̀ tòun náà kódé ìwé kóòtù 3 ni wọ́n wá lẹ̀ mọ́lé òun bọ̀ lòun ti fẹ́ rówó ṣẹjọ́. Torí náà ìgbà tóun ti jí òun ti rí ìwé kóòtù òun sì lọ fún sọ́yìn kanṣu ká mọ owó náà bí tábà ti rówó tábà ti ṣẹjọ́ ká mọ wá báyìí nìsín. Kọmíṣánná pólísì láti rí àárín yẹn pé àwọn Kariago àwọn ni wọ́n ń ti kábíyèsí. Then bàbá Mọ́gàjí ó sọ̀rọ̀. Wọ́n ní Peter Ọlálẹ́yẹ wọ́n sọ fún Mọ́gàjí pé kí ó dé tẹ́yìn le jù báyìí. Wọ́n nígbà tí Mọ́gàjí wù ọmọ lọ́wọ́ ní ìṣètò kọmíṣánná pólísì ní àwọn wọn lépè. Wọ́n ní àwọn wọn lépè ní ìṣètò kọmíṣánná pólísì. Ẹni kọmíṣánná pólísì wọ́n sọ fún Peter Ọlálẹ́yẹ pé ní mánà o. Kí ni tí yín pẹ̀lú kó le jù ojú tí yín ló le ni. Wọ́n sá bí kọmíṣánná pólísì ó sá ṣe wọ́n lẹ́nu. Bó ṣe fẹ́ sọ̀rọ̀ gan wọ́n ti disgrace ẹ̀ through bàbá Mọ́gàjí. So ìgbà tí wọ́n ní kí kọmíṣánná pólísì tí òun sọ̀rọ̀ wọ́n wá sọ pé kábíyèsí ọ̀rọ̀ yìí ẹ̀ fura àwọn kan yìí tí ìlú bá bu àyà. Àwọn ẹnìkan fún yín $5 million. Àwọn ẹnìkan fún yín $5,000. Ẹ sì ráwọn yẹn lẹ́gbẹ̀ẹ́ yín mọ́ ẹ sì wá wọn. Wọ́n ní òun ò rí wọn mọ́ o pé gbogbo àwọn jẹ́ wọ́n ṣàfihàn nìsín ẹni tó wá fún lówó pọ̀ jù ní fóun 100,000 200,000 ẹjọ́ kí lóun fẹ́ bá 200,000 compared to millions táwọn èèyàn fóun tẹ́lẹ̀. Nítorí ẹ̀yin ló kù báyìí kẹ́ lọ ṣe àtúnṣe ara yín o. Wọ́n ní wọ́n mọ̀ wọ́rí wọn ó pè pàdé tó lọ́wọ́ pè yín àwọn olóyè yántì ti kùtì ní òkè ṣe pé ìmáàmù náà wọ́n pè pàdé o. Yàtọ̀ sí tí àwọn èèyàn ń gbé jáde ń gbé káàkiri lórí platform. Ẹ sá jẹ̀bi tí nǹkan tí a gbọ́ látọ̀dọ̀ àwọn tó lọ sí Ìbàdàn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.